èrò bá mi ká lọ sí ìgboro Ọ̀yọ́ ká lọ wo Olubusayo Akanke tí ṣayẹ orí kádùn ọmọdọmọ lọ ọmọ nàmọ pa olóríire ni ẹlẹ́rìí ẹ̀yẹ lẹ́nu èyí fún jowó awẹ́lẹ́wà tó dùn yùngbàyùngbà òrékelẹ́wà ní sáyé ẹjọ́ ìdí ẹ̀ lọ́wọ́ o Olubusayo mi ni mò ń wí ẹlẹ́yinjú ẹgẹ́ ni mò ń wí o dúdú yẹmí adúmáradán ẹlẹ́yinjú ẹgẹ́ olójú edé olójú oge olójú rẹ̀ǹtẹ̀rẹ̀ǹtẹ̀ onímú rẹ̀ǹtẹ̀rẹ̀ǹtẹ̀ ẹlẹ́nu oge gbogbo ara oge ní jọjọ́ mi ni Olubusayo Akanke èyí fúnjọ́ wo ni mò ń wí o ẹlẹ́yinjú ẹgẹ́ ni mò ń wí o mọ̀bọ́ dúpẹ́ mọ̀bọ́ ọkọrin ọpẹ́ bólúwa Èdùmàrè ló pa wẹ́lẹ́wà mọ́ títí dọjọ́ òní bó o bá wá dúpẹ́ tó kọrin ọpẹ́ kò léèwọ̀ èlò ní kákà lẹ́yìn adégbèlé nínú àwọn èèyàn bẹ́ẹ̀ jọwọ́ sáyé tí ò sí láyé mọ́ ikú ti mú wọn lọ sálá kejì ikú ti dá wọn kulẹ̀ bí àpò ẹ̀wà bó o bá wá rọ́jọ́ òní ọ̀rọ̀ rẹ tó pẹ́sẹ́ kọ́rọ́ńbọ́tọ́ bí ọ̀ká gẹ̀rẹ́gẹ̀dẹ̀ bí arọ kọ́mítà òyìnbó sọ́jọ́ iwájú ni kí n sọ ni àbẹ́yìn ọ̀la tí ò bá dì rárá olójú edé awẹ́lẹ́wà lóbìnrin ọmọge gbẹmugbẹmu gbọmugbọmu gbẹngbẹgbẹngbẹ awẹ́lẹ́wà tó dùn yùgbàyùgbàyùgbàyùgbà Olubusayo Akanke àbùkù òní kan Elédùmarè ní jẹ́ òkèjúkú ìyá ire mi dé máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ìyá ire mi dé orí ọpẹ́ ni kò kọ́ fólúwa ẹlẹ́yinjú ẹgẹ́ ṣe ni kò fò fáyọ̀ àbùkù òní kan Elédùmarè ní jẹ́ òkèjúkú àṣèyí sáàmọ́dún ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára lọ́wọ́ Olúwa ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ó ti dáwọ́ pẹ́pẹ́ lónìí ó ti jẹrẹ kó tẹlẹ̀ yí pẹ́pẹ́pẹ́ ó pẹ́ láyé láṣẹ Elédùmarè ọba ojú rẹ ò ní fọ́ etí rẹ ò ní di ò ní yarọ ò ní yawèrè pẹ́pẹ́pẹ́ lòún ṣe nílé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà òdòdó ní sọ́kọ́ má mẹ́ta kókó lára ọ̀tá lé wàá gbọ́ wàá tọ́ láyé ogbó rẹ ò ní ráre kò sí bó ṣe pẹ́ tó láyé ò ní mọ bójì ọmọ lọ́lọ́run ọba ò ní ṣọ̀fọ̀ Olubusayo Akanke kí ni tó ìgbín ṣe yọ̀bọ̀ ní tó ìgbín yọ̀ wá yọ̀bọ̀ lọ́wọ́ ikú kí ni tó ìgbín ṣe Busayo wá yọ̀bọ̀ lọ́wọ́ àrùn Akanke kí ni tó ìgbín ṣe yọ̀bọ̀ ní tó ìgbín yọ̀ wá yọ̀bọ̀ lọ́wọ́ ìṣòro ayé gbogbo ò ní nira ò ní níṣòro ìbànújẹ́ ayé òsì ní tolù ọ́ láéláé lọ́lọ́run ọba ò ní ṣẹ̀wọ̀n ó yá gbára lè dìde ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ó máa ti bà àpágbé o bí Ṣàngó bá pa ni àpágbé o àpágbé o bí Ọya bá pa ni àpágbé ní jẹ́ ẹni Ògún bá pa àpágbé ni bí bàbá yín bá ti pa ni àpágbé ni ọba yín lè ní àbàjọ wọ́kọ̀ ẹni rẹ ní kọ́ alábàjáde lọlé o alábàjáde lọlé o Ọ̀yọ́ dùn tóyin lọ́dún náà láàfin Ọ̀yọ́ ń jó sí ọ̀yàn ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ikú tí kò gbọdọ̀ pa bàbá yín àrùn tárùn ò gbọdọ̀ ṣe bàbá yín ọmọ àkóbá lé ọmọ àdábà òde àdábà lé ọmọ àkóbá òde ojú pa gbogbo mọ́ fọ́ kò rẹ́ni bájà tí wo gírí kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tí ń bá níjà tí ń gbòde bá bani lọ́wọ́ ẹni ẹlẹ́bẹ̀ pè mí sórí nọ́mbà tọ̀dọ̀ tèmi 07034606439 lẹ́ẹ̀kan sí 07034606439 tàbí kẹ́ ẹ máa wo àwọn iṣẹ́ mi yanranyanra tó ti jáde lórí Ọba Akéwì Onípàṣán ọ̀rọ̀ YouTube Ọba Akéwì Onípàṣán ọ̀rọ̀ Facebook Ọba Akéwì 1 TikTok àti gbogbo social media pátápátá Ọba Akéwì káfàtà Olubusayo Akanke ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí ìlágbára lọ́wọ́ Olúwa èmi ọba gbogbo àwọn akéwì ní ṣàdúrà fún wípé Olubusayo Akanke òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.